ọ̀rọ̀ Àgbàlá Gabriel tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbà bí ẹni gba igbá ọtí àti Muyideen arákùnrin tó ń ta chájà àti gbogbo ẹ̀ nígbà yẹn tí Ọlọ́run ní kó jẹ́ pé láti ipasẹ̀ Àgbàlá Gabriel ni yóò fi bọ́ nínú à ń kó dọ̀tí à ń rìnrìn ranù kiri ni ó ti gba orí ẹ̀rọ ayélujára kan báyìí. Kódà ibi ọ̀rọ̀ dé dúró Oríyọmí Hamzat ti bá wọn dá sí o. Ibi tí ọ̀rọ̀ ọ̀hún kan ti ṣe ni ní kàyéfì díẹ̀ ni wípé wọ́n béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ Muyideen fúnra ara rẹ̀ ṣàlàyé wípé ohun tó jẹ́ kó yọ lẹ́mìí òun láti máa gbé ní àyíká Àgbàlá Gabriel ni pé ìlù yìí pọ̀, lílù ó pọ̀. Ó ní bí wọ́n bá lùyàn jù a máa sọ̀yàn di aláàbọ̀ ara. Gbólóhùn tó jáde lẹ́nu Muyideen nìyẹn. Nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀, èmi náà ń fojú aláìmoore èèyàn wo Muyideen. Ṣùgbọ́n pẹ̀lú àwọn gbólóhùn tó jáde lẹ́nu arákùnrin ọ̀hún, á tẹ díẹ̀ fún yín nínú ọ̀rọ̀ tí a gbọ́ lẹ́nu Muyideen fúnra rẹ̀. Ẹ ṣèyẹn léní. Ẹ̀kejì ibẹ̀ ni wípé ìyàwó Muyideen tàbí ká sọ pé arábìnrin tí Àgbàlá Gabriel fẹ́ fún alàgbà Muyideen, wọ́n bi léèrè pé ṣé o máa tẹ̀lé ọkọ rẹ lọ tó bá kúò lábẹ́ Àgbàlá Gabriel. Ó ní òun ò ṣetán láti tẹ̀lé ọkọ òun lọ. Oríyọmí Hamzat tún wá bi léèrè pé ṣé ẹ sọ pé ẹ nífẹ̀ẹ́ arákùnrin yìí ṣá? Ó ní bẹ́ẹ̀ ni sà, mo nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n mi ò lè bá wọn lọ. Kí ló máa mú ìyàwó tó máa sọ pé òun ò lè tẹ̀lé ọkọ òun? Àwọn èèyàn kan ti ń wò ó níwò pé àbí setup ni ọmọbìnrin yẹn jẹ́ fún Muyideen lọ́dọ̀ Àgbàlá Gabriel ni. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni ó ti ń jẹyọ lábẹ́ àríwòye àwọn èèyàn nípa Àgbàlá Gabriel, Muyideen àti arábìnrin tó pera rẹ̀ níyàwó Muyideen yìí. Kí lè rò tí yín? Á tẹ àwọn ọ̀rọ̀ yẹn fún yín ní sísẹ̀. Inú bí mi, mo mú pankẹ́rẹ́ Alhaji, pankẹ́rẹ́ tó dà mo mú. Ó yá dọ̀bálẹ̀, mo dẹ̀ lọ. Èmi ìtàn máa ń security ti pa wíkì mi tó dé. Mo mọ̀ bọ́ ti bá wí. Ó yá dìde. Lẹ́yìn àwọn ọ̀rọ̀ tẹ́ ti gbọ́ yìí, kí ni ẹ̀yin náà rò pé ó ń ṣẹlẹ̀? Tẹ́ ẹ bá fẹ́ gba Muyideen nímọ̀ràn, irú ìmọ̀ràn wo lẹ máa gbà á? Ṣé kìí ṣe pé ọmọkùnrin ìfẹ́ ya àfibì sú olóore? Àbí àṣejù wà lọ́rọ̀ alàgbà Gabriel náà tí ó jẹ́ aláṣẹ Àgbàlá Gabriel? Ibi tí ó kàn dàbí ẹni kọmí lóminú díẹ̀ náà ni pé báwo ni ẹ ṣe máa dá odidi baálé ilé dọ̀bálẹ̀ tẹ́ máa lù? Tá a bá wo ọjọ́ orí Muyideen, tá a bá wo ọjọ́ orí Àgbàlá Gabriel, tó bá jẹ́ lóòótọ́ ni birthday tí Àgbàlá Gabriel celebrate last jẹ́ tòótọ́ o, ní tọjọ́ orí Muyideen ju Àgbàlá Gabriel lọ. Ẹ dẹ̀ ń dá dọ̀bálẹ̀ ẹ̀ ń lù, àwọn security yín náà tún ń lù. Ó rí bákan. Ẹ fi ìròyìn ránṣẹ́ ní comment section.